Yoko mi. Yoko mi go ni kwataro. Pẹ̀lẹ́ mo tin gbé no be látàrò gbe. Àwọn network ti ada, àwọn network ni. Yesu mi ṣe phone mi. This man. Tí ṣe wọ́n tin sọ̀rọ̀ sí mi le. Má wo. Ṣé mi ṣe lẹ́nu. Mo fẹ́ ṣe gbogbo ó lè kúkú ṣe transfer sí mi mo bá ti láyé kan. You can be prosecuted for that. Oh, on for me, mama mi kẹ́. Hey! Ayé mi tèmi bá mi. Go from Pamela. 70 years old man. She's 0204. Yo, Chris. Mo gbọ́rùn kan lọ́yọ̀ ṣì ń fi ṣe pẹ̀lú àwọn resource transfer. Yeah. Wọ́n bẹ́ ṣe transfer. Ààrẹ bá mi. Ẹ̀kálá. Ẹ̀kájú. Kẹsọ́jú kó. Ẹ̀bẹ̀ sínú ẹgbẹ́ wọn lẹ́gà. Kẹfà yìí. Ẹ̀wò jẹ́ bàkàlà. Lójú pa. Má rẹ́rìn. Kálá. Dájú. Wúwáìkà.